ẹ kú lé làkàrà lé ẹ rè wá làkérò ọ̀nà o gúdógúdó tí bá ń gúdó tó lóhùn òfin tó dé sí ọdún òun a máa fàyà gbẹ́rẹ́gẹ́dẹ́ rokàrokà tí bá ń rokà tó lóhùn òfin tààrò ṣe ọkà àwọn a máa yí dà sáàrò àti mọ ayé sì mọ̀ wá ọba òkè má jayé ọ̀pá ayé hàn wá gbogbo ẹ̀yin alábíamọ ẹ súnmọ́ bí iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí ayé a máa di ẹrù ènìyàn wọ́n a máa di ẹrù òṣì wọ́n a máa di irú ẹlòmíì ẹrù ìyà tí wọ́n máa kiri ẹ̀kí látàárọ̀ tí ò ní rẹ̀ ní bá ara táyé bá wá jókòó lóore èèyàn mọ́lẹ̀ àbí wọ́n jókòó lé ẹ̀tọ́ èèyàn mọ́lẹ̀ bó là á ṣe rí gbà padà ẹ̀tọ́ ẹni táyé jókòó lé lórí bó là á ti ṣe ẹ bá ń tọ́jú ẹyẹ kówó mẹ́ta ẹyẹ òǹbẹ mẹ́ta eku asín mẹ́ta ata àjọsìn yọ pọ̀ díẹ̀ èso làpálàpá pupa èso làpálàpá funfun lọ́pọ̀lọpọ̀ èso láà pupa èso láà funfun ọ̀pọ̀lọpọ̀ sáwùrú ewé oríjì ewé àjẹ́ ọ̀bàlẹ́ ewé àjẹ́ ọ̀bàlẹ́ àjà ọ̀gbọ́dọ̀ kanlẹ̀ ó dínú àgbàdá a sì wá egbò rẹ̀ a wá jò tàbá jò tá a dà sí méjì a pò ìdá kan lọ́sẹ̀ ìdá kejì ẹ̀kọ gbígbóná là á máa fi mu ṣùgbọ́n ní májẹ̀mú bá a ṣe wẹ̀ ẹ́ o. tó bá bẹ́ wẹ ọṣẹ yìí kàǹkà tó bá fọṣẹ yìí sí ó ti kọ́kọ́ jókòó ó ṣàdúrà lé lórí dáadáa ó ṣàdúrà lé ọṣẹ yìí dáadáa gbogbo ẹni tó jókòó torí ayọ̀ mi ó dìde kúrò ó ṣàdúrà yọ pọ̀ orí àga là á jókòó tàbí ká jókòó lórí odó là á ti wẹ ọṣẹ yìí. ọgbọ́n àwẹ̀ lórí odó àjòkò ni o tàbí lórí àpótí a gbọ́dọ̀ dìde táàbù wẹ̀ tán ọgbọ́n tó fi lo gbogbo ọṣẹ tó wà lára kàǹkà yìí tán orí ìjókòó lọ wà. Ọ̀pọ̀ mi. Tá a bá wẹ̀ tán mẹ́ta rẹ̀ lọ́ wẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi. Tá a bá wẹ̀ ọṣẹ yìí. Kankan tó fi wẹ̀ a kì í gbèjù sílé a kì í gbèjù sínú ilé ilẹ̀ o àìsí sọnù a sún níná àdéhùn ẹ̀sọ́jú àgbàrá tàbí
kárì mọ́lẹ̀ bá a ti ṣe é nù. Gbìyànjú kan wẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta kọ wá fọ̀rọ̀ lẹ̀ fọlọ́run owó ohun tí ó ṣẹlẹ̀ ọ̀nà rẹ̀ ọ̀la o àyípadà rere yóò wọnú ayé rẹ̀. Mo fún yín ní iṣẹ́ yìí tó pé tó o bá ti lò ó tọ́ díẹ̀ fún ọ wọn náà sẹ̀san rẹ fẹ́mi náà. A ò gbọ́ ṣe ẹ̀san rẹ fẹ́mi náà. Àmọ́ tó o bá lo iṣẹ́ yìí ẹ máa ṣe sàárà dáadáa, ẹ máa dùn àwọn ọmọ wẹrẹ nínú, ó sì rí i pé wọn náà ó rí dùn ọwọ́ mi kò kúrò lára rẹ̀. Àwọn tó jókòó lé orí rẹ̀ mọ́lẹ̀ ó dìde torí tí kókó yìí kókó gbóná tó máa lò yìí orí ìjókòó ló ti bò ló sì ṣàdúrà sí tí ó pọ̀ tó o bá mú kókó yẹn tó o gbọ́dọ̀ dìde. Ìtọ́jú ewé àti egbò lórúkọ àlòfin ránúpọ̀nà máa ń dáre ọmọ ọ̀dọ̀ àgbà Àbáyọ limited. Orúkọ tó ní trademark ni ẹlòmíràn gbọ́dọ̀ bá wa jẹ. Bí mo ṣe gbà ká kalẹ̀ yìí o àyẹ́dàrẹ́ lùkùmọ́nù Àbáyọ limited ẹnìkan tẹ́ bá gbọ́dọ̀ nìkan jẹ kìí ṣe ẹnìkan tó gbọ́dọ̀ bá mi jẹ mọ́ trademark ni. Gba nọ́mbà yìí mọ́dọ̀ +2348032983298. Nọ́mbà yẹn MTN orí rẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀. Nọ́mbà Nàìjíríà yìí o lè pè mí lálẹ́ kò sígbà tó o lè pè mí ṣùgbọ́n pípè tó o bá pè mí yẹn jẹ́ kó ní ìtumọ̀. Bí sẹ́kàn kalẹ̀ àwọn ẹ̀kẹ́ ṣàlàyé lórí ẹ̀yìn ní dán lóhùn. Ìwọ tó o bá tọ́jú ara rẹ̀ wọ́n ní kó o pè mí. Bàbá mo fẹ́ kẹ́ sẹ́ndì iṣẹ́ kan sí mi pé bàbá rẹ̀ á pè mí. Gbogbo ẹ̀yin onírànwọ́ wa tẹ̀fì nǹkan ránṣẹ́ sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà pé ẹ̀yin pò wá ká fi ṣààwẹ̀ iná ò ní tán lọ́wọ́ yín o. Ọba débi pé àti pásítọ̀ àtàwọn àgbàlagbà tá a mọ̀ àtàwọn tá a mọ̀ wọ́n sì pò wá ní nǹkan wọ́n ní ẹ̀bùn mo kókó àwẹ̀. Kí láǹfààní ìwọ tó ní lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tá a jàǹfààní rẹ̀ rí. Ṣùgbọ́n tẹ́ bá nídìí ẹ̀pù èèyàn ẹ gbàgbólẹ̀ ẹ sì gbádùn mi má jẹ́ ń gbádùn rẹ sotúbá tó o bá ti lè fi ìmoore hàn báyìí má pọnù fún mi. Tí wàá lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tà wa o. Gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229-01546519228. Orílẹ̀-èdè Benin mo sì wà báyìí o ní dégà kan kò sì jẹ́nu. Ń bọ̀ lọ́dọ̀ mi ní Nàìjíríà láti Ìkòròdú gáràjì ẹ̀wọ̀n mọ́tò tí ń lọ báyìí kù ẹ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Tí àwẹ̀ yìí bá ti kẹnu bọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí mi àbẹ́yẹ tí mo ní appointment pẹ̀lú ẹ wá pàdé mi ní Ìkòròdú. Ṣùgbọ́n kó tó wá pe aago mi o kó rí pé mo gbé. Bí àwẹ̀ yìí báyìí ṣe parí ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Côte d'Ivoire á pàdé láyọ̀ àtẹ̀yìn èèyàn mi láti orílẹ̀‐èdè Liberia á pàdé mẹ́. Tó bá ti kù dẹ̀dẹ̀ tí mo fẹ́ máa bọ̀ wá ibi tẹ́ ti bá mi pàdé màá ṣàlàyé ẹ̀ fún yín. Ń sọ ibi tẹ́ ti bá mi pàdé. Gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ lọ́dọ̀ wa lórílẹ̀‐èdè Côte d'Ivoire ní Liberia ní tí ìwọ Ghana ní iṣẹ́ yìí ti wà nílẹ̀ àbáyé gbé dání. Á dára fún wa o. Tí wàá lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tà wa o. Wọ́n àǹfààní ẹ̀yin èèyàn tẹ́ wà ní Togo àti orílẹ̀-èdè Benin tẹ́sí fẹ́ yọjú sí mi àǹfààní wà o. Òòrùn tó wà lókè yìí ó tó sásọ. Ẹ kàn sí mi. Á dára fún wa o. Má sùn. Ẹni tó bá sùn kì í sún. Dáadáa ò bá sún orí rẹ̀ ò lè dùn lọ́wọ́.
gbìyànjú lónìí kò rí pé ó sún orí rẹ̀ tì ọ́ lọ́wọ́ tó orí rẹ̀ bá tó wá tì ọ́ lọ́wọ́ má lọ tó gbé o torí àwọn kan bẹ̀ orí olóore ni wọ́n máa ń jágbà àdàrà fún wa ire o.